ìyá ni yóò jẹ yín o ẹ̀yin ọlọ́jẹ̀lú olè ìpèrè má dùn má ló jìyà o ojú ẹsẹ̀ ti sùn ó fẹ́ má rọ o ìyá ni yóò jẹ yín o ẹ̀yin ọlọ́jẹ̀lú olè ìpèrè má dùn má ló jìyà o ojú ẹsẹ̀ ti sùn ó fẹ́ má rọ o. Òkòlà ó fi pa yín o bẹ́ẹ̀ bá lè rò pé ẹ lè yàn wá jẹ ìgbé ayé ìrọ̀rùn la fẹ́ gbé o ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tán ò lè bá dòlè o. ìyá ni yóò jẹ yín o ẹ̀yin ọlọ́jà ìlú olè ìpèrè má dùn má lọ jìyà o ojú ẹsẹ̀ ti sùn o àfẹ́ má ra lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. mo gbọ́ sùn máa káwé fún ọ. bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde. tá a sáré mọ́lẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ni ó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹ́sẹ̀ dá. ó yẹ kó lè jà fitafita. kọ́lọ̀ wọn má ṣe alẹ́ ni òfò bí àgbọn bẹ̀rẹ̀. àmì ẹ̀ pọ̀. bí bá ti ń já inú kànáà ní ń já sí. òbódì méjì. kò ní wúlò fẹ́rù ọ̀nà. kò ní wúlò bára dé. ará àdúgbò tún ní rí nǹkan fi panu. kò tún wúlò fún rẹ. káláwùrà bí ó má ṣe alálára òfò bí adìẹ mọ̀lété. bí alára kò mọ̀ bí jà. mọ́tò ọ̀pá ẹsẹ̀ ni ó padà rán sọ́run. ẹni ìyá ń jẹ kì í kú bọ̀rọ̀. wọ́n máa pẹ́ láyé. àìmọye ẹni ìyá ojú ló wà á bíbí. bí ewúrẹ́ èso èlùbọ́ láàrin wa. àṣé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn sí jẹ. ó ti dà ṣúṣú à. ẹ̀rọ a máa yanjura wọn lọ. igbó ti yàtọ̀. ejò ti wọ́ kúrò níbi tàná. gbogbo ẹ ti ọkọ̀. ọmọ ẹja ti kúrò níye tó wà tẹ́lẹ̀. ó ti wọ́n sí. òjò pé eégún lọ́jọ́ sátidé tó rí kọjá lọ. òde òdà. òde ọ̀dà àhárà àbúrò bàbá ọjọ́ pẹ̀lú. kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2019 lọ́dún tá a wà yìí. orílẹ̀-èdè Germany ní nǹkan àràmàǹdà yìí ti wáyé. ìṣẹ̀lẹ̀ àgbọ̀sọgbọ́dún ìpè ìṣẹ̀lẹ̀. ekore mádùn ló jìyà lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀. pàìpà. wọ́n láwọn ọ̀fẹ́ rí níbi ọdún ìjẹ̀ṣu àwọn. wọ́n fi àjò orí ẹ̀. bẹ́ẹ̀ ní ṣe kì í jẹ́ ká mọjọ́ tí àbíkú ọ̀padà kú. náà. oníyẹ̀yẹ́ àbúrò ẹlẹ́tàn. náà dìde ní méjì. oníyẹ̀yẹ́ kọ́kọ́ ṣe bí àwàdà ní. wọ́n lé e padà ó ń sorí lẹ́ńkanlẹ́ńkan lọ. àgbàdo tó kọ lórí. ọ̀págbára Nàìjíríà ò dé Germany. bẹ́ẹ̀ni. ẹ̀wà wèrè lẹ́sẹ̀ wèrè. àzọ́ máa lélẹ̀. ẹ̀wà alágbára bíi ti ń sáré bí ọ̀lẹ. ó gbági. àti ọ̀yẹ́yẹ́ ògún òṣèré. Bí a bá- bí mẹ̀kúnnù ìlú bá ń bínú wọn kì í gbèpẹ̀. tí yàrá tó yẹ ewé wọn ò ni. fẹ́ ọ nílùú ọlọ́ọ̀fẹ́ dárin. ta ni ó bọ̀ gbé. bọ́ ọba dárin ta ni ó gbèrin rẹ. àìwọ́ndá o. ọ̀darin lóko oníwọ̀n ògbèrin wọn ò gbèrin. wọ́n ní lò. kò tún dòdò ọ̀darin òòrè èèyàn gbé. wọ́n ṣe pé omi kò fún tún wọn. wá délé oní ẹ̀kú ilé o. ó yẹ gbọ́ngilẹ̀. ẹ̀ẹ́gbèrin àbẹ́ẹ̀gbèrin o. ó ní. ṣé wọ́n ṣègbè orin fún ọ ni. àbá mi bí omi fún ọ. gbogbo ẹ̀yin aṣíwájú tẹ́ ẹ ti ta ẹ̀rí ọkàn. yóò jẹ́ yìí. gbogbo yín pátá lẹ́ padà jìyà. bẹ́ẹ̀ sáré kábà. gbogbo yín pátá náà lẹ́ kàbùkù. wọ́n lé ekure mọ́dù léré. ẹsẹ̀ bá bò tó ó lẹ̀. sáré ẹsẹ̀ rẹ̀ ò balẹ̀. fábílì mọ̀ ló. wọ́n lé wọnú mọ́tò padà. yé pàìpà. ó wọnú họ́ọ̀lù wọn wọ jáde. wọ́n tún wọ́n tún. àfi oníbìnísẹ́ àti ọmọ lọ. eré tètè kọ́ ọ máa lọ. eré tètè lẹ́sìn. àgbọ̀dọ̀ rí ọ láàrin wa. ìsara gba wa. àwọn ti ta ẹ̀rí ọkàn wọn. kò sí olórí kankan tí ń ṣe tiwa. kò sí. bísínẹ́sì ni wọ́n fi wá ṣe nílé ìjọba. wọ́n kàn kówó lù. àbí ńgbè èèyàn bá ń sojú ìlú ẹ̀ nílé ìgbìmọ̀. lẹ́yìn ọ̀la tí sọ̀rọ̀. wọ́n sì ń dú àwọn èèyàn ìlú ẹ̀ bí ẹni ń dúnran. kò sì dákẹ́ wò tí fún. wọ́n ń jí wọn gbé. ó yẹ ojú odò. fipá báwọn obìnrin wọn lò wọ́n pọ̀. gba ránsọ́ọ̀mù. tó sì yanu kalẹ̀ tí ò wí nǹkan kan. bí ajá mi ló pa. tí ò lè tako rúgà settlement. ara ẹ̀ ní sojú kì í sàwọn ènìyàn. àtàkùn ara ẹ̀. ojú ẹsẹ̀ wọn sì ti sú dẹ́dẹ́. yóò sì rọ̀ dandan ni. gbogbo wọn ní ọ̀rọ̀ lé lórí dandan. pẹ̀lú ògùn ọ̀nà. àti dàgékù ejò tí kọ oró sínú. owó kúkú bẹ́ẹ̀ ló wá. ètè tá a bá fẹ́ yín sá ò ní jẹ́ èèyàn mọ́ ó pẹ́ láíláí. lójú ẹsẹ̀ ni. bọ́ bá rí ajá ewu lọ́kọ́ yá a máa dákọ̀ fún. dènà pé pé kí ni ọjọ́ o. àgbọ̀nrín tó bọ́ lọ́wọ́ tàkúté Ah. kó sún ọjọ́ ọgbọ́ ẹ̀ síwájú ni. yóò pàpà kú náà ni. níyà ọba tí ì jẹ ní ìyá. ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni. yóò sì jẹ́ létà. ọ̀rọ̀ Báfẹ́mi Awólọ́wọ̀ ni ó padà wá ṣẹlẹ̀. bàbá akẹ́nẹ̀ ó tẹ̀lé. ní bọ́ bá ti tó àsìkò tá a fẹ́ gbòmìnira kó lóko ẹrú abẹ́lé tá a wà. lọ́tí mú wá sí. láwa mẹ̀kúnnù lágbèjà ara àwa wa. lágbára wa o. ìṣerémọdé revolution ọ̀rọ̀ kan. tí àwọn ọmọ Yẹlé Sowore ń ṣe lọ́wọ́. tó èdè gbàgà. personal revolution ni tiẹ̀ kì í ṣe ti gbogbo ìlú. ambition ni tiẹ̀. revolution mission ni tiẹ̀ àpò ara kì í ẹ̀. ṣe revolution gbogbo wa.
rálì ọmọ ẹgbẹ́ òṣèlú AAC lásán ni Take it back. tó bá dásìkò revolution tèmi Àkàndá ń wí Aláwọ̀ náà ṣe táyé ò ní lè wí fún kan ìdí ẹ̀kọ́ yá Gbogbo aládìde. ebi ọ̀pá wa bákan a sì sọ̀rọ̀ rẹ̀ bákan One voice. kì í ṣe ẹ̀yà kan ṣoṣo ní ọ̀jáde rálì gbogbo ẹ̀yà ní ọ̀jáde lẹ́lẹ́yà di ẹ̀yà Pátápátá. onílùúdìlú Aládùúgbò. ìpínlẹ̀ ìpínlẹ̀ agbára local government chairman kankan ò ní ká Ènìyàn oníṣẹ́ agbára gómìnà ìlú kankan ò ní ká Yóò kọjá agbára wọn. gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ ni yóò darapọ̀ Pátápátá. gbogbo ẹgbẹ́ ajìjàgbara ni yóò darapọ̀ Àwa náà ò ní gbẹ́jú. àwọn àgbààgbọ́ wà lẹ́yìn Ó dàbí eku wọ́n ńlá. ti àwọn ọ̀dọ́ síwájú ni Nǹkan ìgbàlẹ̀. DSS tí ó àrẹ́sì wa gan Ẹ́. yóò bára rẹ̀ sọ̀rọ̀ yóò ronú ara rẹ̀ lẹ́ẹ̀mejì Bàbá wa mi ní sẹ́. torí bẹ́ẹ̀ wo yẹn ò tiẹ̀ ní yóò Yóò ní tẹ̀ fi tọmọ jù. gàkíá rẹ̀ yóò ṣẹ̀rù bá ní Èlé mọ́ mi ó dẹ́kun báyìí. síbi mẹ̀kúnnù ọ̀bá tí ìbínú lọ̀rọ̀ dùn Ẹ́. okùn tó là wá láàrin bá fi já pẹ́rẹ́ Àmọ́ ní tábìlì. ọba tó máa mẹ́rin sòdí jẹ́ ó ṣe mérè Ó ṣe o. agbébọ̀ torí àwòdì tó fi gbé bọ́nú Igbó. ẹ béèrè lọ́wọ́ Bóròjé Kàṣàmù Kàṣàmù. wọ́n gba nẹ́kùn nínú tírẹ́ẹ̀nì kò lè wé nǹkankan èkó èrè mọ́dù òṣèré ẹ̀sìn tó ṣe ní Germany yírí o Wọ́n lẹ́ ẹsẹ̀ mi ò tó lẹ̀. láti ọjọ́ tí wọ́n ti bí i sáyé Yóò sì máa jẹ́ síbi ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kú Ó mọ́lú sẹ́ bẹ̀rẹ̀ ní o. ẹni tí ọ̀gbọ́ tẹnu ẹ̀gà ní pẹ́ yìí ogó ń pa á tó Ẹ gbọ́ tẹnu ẹ̀ ẹsẹ̀ náà. kì í dédé iṣẹ́ bí ọ̀bá sí nǹkan Ó kan gbọ́dọ̀ ní rí. ìtọ́ bá ṣẹlẹ̀ dẹ́ lórí owó lọ́sàn-án nǹkan kan yà lé kú ònílé ni ẹkún ní bákun wá Ebi ní. okùn òní gògùn kọ́ mọ́ níbi tó ti kò wá Omi ó sá ní sọ́ọ̀sì. bẹ́ẹ̀ lodò ní gògùn kọ́ mọ́ lórísun Ó wí bẹ́ẹ̀ ni. IPOB ló kéde Wọ́n kánú kọ́. indigenous people of Biafra Okay. fún gbogbo ọmọ ẹgbẹ́ IPOB káàkiri àgbáyé Pé kí ni? pé ibikíbi tẹ́ ẹ bá ti rí àwọn aṣíwájú ẹ̀yà Ìgbò Lílẹ̀ ní ẹni tí náà. wọ́n yájú sílẹ̀ kàtàmọ́kàtàmọ́ Ẹ̀kọ́ lábù. tí àwọn Fúlàní fi ń dún àwọn ọmọ wọn bí ẹran Tí wọ́n sì sọ̀rọ̀. tí wọ́n pa odidi Reverend Father tí wọ́n ò dún pínpín Ẹ dákẹ́ fẹ́. tí wọ́n ń dáná sunlé tí wọ́n ń jí wọn lọ́mọ gbé Tí wọ́n lálàáfíà. tí wọ́n sì ń fipá báwọn obìnrin wọn lò pọ̀ Wọ́n sùn nù bàtà lè àti àwọn olórí ẹ̀yà Ìgbò pátá Gbogbo wọn. tó yájú kalẹ̀ tó sì bá wọn fọwọ́ sí Kí ni ọjọ́? Operation Python Láti dance gbàbọ̀dé. tí wọ́n fi pa àwọn ọmọ ẹgbẹ́ IPOB Lọ́pọ̀ ọlọ́jọ́ sí. nígbà tí wọ́n jáde peaceful protest Láì fàjàngbọ̀n. láì fàjàngbọ̀n láì kó nǹkan ìjà olóró lọ́wọ́ Ẹ́. torí pé wọ́n ní ìrẹ́jẹ yìí pọ̀ jù Kó tó kẹ́. àwọn ò lè fara mọ́ èèyàn jẹ Ẹ́. wọ́n wá béèrè fún Biafra Wọ́n béèrè fẹ́ wọ́n ní tọ̀wọ́. àwọn fẹ́ lọ láàyè Pé tàwọn káwọn dájú. àwọn ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà Wọ́n máa sọ̀rọ̀ mọ́ mẹ́rin ni. wọ́n wá ní àwọn fẹ́ máa lọ Kí kankan kan pa. ẹ sì jẹ́ kí wọ́n lọ Ẹ tún kù lọ́rùn ẹ wọn. tún wá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n Ẹ́. àwọn ọmọ ọlọ́mọ tó yẹ kó jẹ́ èèyàn ọ̀la Ẹ̀yin náà ò ní gbádùn. ẹ wá ń dá ẹ̀mẹ́ wọn Ẹ ní légbodò lọ́la o. and again Operation Python dance yìí Èwo ní jẹ́ bẹ́ẹ̀? náà lọ lọ sí Umuahia Okay. ìyẹn ìpínlẹ̀ Abia Abíá náà. láti rèé pa Nnamdi Kanu dànù Ẹ́. kó tó di pé lẹ́yìn ó ráàyè sá lọ Orí kò yọ. sórílẹ̀-èdè Israẹli tó wà lọ́wọ́ o Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. wọ́n pa àwọn èèyàn wọ́n pa Ó jáì yà kí lájá ṣe o. gbà tí wọn ò rí mú ni Ẹ́, ó kọ́. sẹ́ẹ̀sì mọ̀ wípé Pé kí ni ọjọ́? Èkó Erémádò ní deputy senate president Abẹ́ ẹ̀gbà pé. yẹn ní táìmù yẹn Bẹ́ẹ̀ni náà. ètò fi kàbùkù olóròǹgbò nù wọn ojú ẹ̀ níjọba àpapọ̀ ṣe kéde IPOB Ẹ́. gẹ́gẹ́ bí terrorist organization Wọ́n ò rí kankan ṣe sí. àwọn Fúlàní tí ń pààyàn kiri gan Ẹ́. àwọn Fúlàní tí wọ́n ń jẹ èèyàn gbé Àwọn dámọ̀dámọ̀. àwọn Fúlàní tí ń gbé K-47 kọ́rùn Àwọn terrorist. tí wọ́n fi ń da màlúù káàkiri Àwọn èyí ò sẹ́lẹ̀ o. ìjọba ní Pé kí ni ọjọ́? wọn kì í ṣe terrorist organization Ojú bàbá wọn. Tinubu ní màlúù wọn dà Ojú yọ kú. ìyá tí ẹ̀ ń horú lọ́wọ́ nínú kólà Ó jẹ́ yìí náà ẹsẹ̀ yóò tó ẹsẹ̀ lẹ̀. tí yóò jò ti Ekérémádò lọ Bóyá lẹ́rọ̀ tí wọ́n. gbọ́n tí ìmápáwáfù sọ Kí ló wí ọjọ́ ó o? ní yesterday Lánàá. being the 17th date of August Okay. 2019 the IPOB family in Germany Ìjàmọ̀ nílò. keeping with the long-standing directive from our leader to hunt all instigators of Operation Python dance. Lọ́gbọ̀n bí ilẹ̀. IPOB is glad to report that Pé kí ni ọjọ́ o? Eke Ekweremadu was confronted and duly hunted out Wọ́n bá yé ẹ̀jẹ̀. of so-called New Yam Festival event in Germany. Ìjọ ọdún Jésù. Despite repeated warnings Wow, very to the sad. organizers of this jamboree that Enugu, Ebonyi, and other parts of Biafra land Pátápátá. is under siege
by Fulani Caliphate and their collaborators with them. They went ahead to invite a known traitor, co-conspirator, and one of those that work with the governors to proscribe, and tag IPOB a terror organization, while they never raised any voice against murderous Fulani herdsmen. This should serve as a warning to Enya Nwodo, Dave Umahi, Okezie Ikpeazu, William Obiano and Co. that any day we find them in the public event abroad, they will be humiliated. IPOB is strategically located in over 100 countries around the world. Anywhere we find them, they will be dealt with. Ẹ̀yin náà ẹ fojú yín ló ń jẹ. Ìyàtọ̀ jẹ kiri mọ́dún nìyí o. All of you, they are killing your people. You are here, you want to celebrate your festival. They are killing your people. You are very stupid. You are asking me where. Are you not a Igbo man? Shut up! Shut up! You will do it. You will do nothing. You will do nothing. You are very stupid. You are very stupid. They are killing your people. Maybe your women. You are here, you want to celebrate your. God will punish all of you. 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 I don't give a damn motherfucker shit. They are killing your people, raping your women. You are here, you want to celebrate here. They are killing your people, raping our women. Fulani, you are here want to celebrate your festival. May your festival first all of Fulani there. May God punish all of Fulani, one by one. They are killing your people. You are here celebrating your festival. They are killing your people, raping your women. You are here celebrating your festival. God will punish all of you. Don't worry. Don't touch me. Don't touch me. It's not normal. We don't give a damn shit. Yeah, I will be here. I'm not afraid. I will be here. I'm not afraid. Yeah, I'm not afraid. When are you the one doing this? When are you the one doing this? I don't give a shit. You must shut up. You are very stupid. You don't have sense. If you don't have, they are killing your people, raping your women. You are here celebrating your festival. God will punish all of you. God will punish all of you. You are going to. Don't worry, all of you go to prison. Don't worry, police is here. I'm not afraid of police. I am not afraid of police. I am not afraid of police. Let police come. They are killing our people, raping our women. If you touch this thing, if you touch this thing, if you touch this thing, if you touch it, if you touch it, if you touch it, you got to pay for it. You are very stupid. You are very stupid to tell me to get up from here. You are very stupid. I don't give a damn shit. Shut up. I want to spoil it. Yeah, they are killing our people, raping our women. You are here want to celebrate your festival. God will punish you. Idiot. I will be here. I am not afraid of police. Let police come. Let police come. This is police. Let them come.
celebration here. No celebration. Guy, take this in. Take this in. No celebration here. Put it on my back. No celebration here. Put it on my back. Where my response? It's not a nonsense. You call it nonsense. They are killing your people, raping our women. No problem. This is no problem. We are Igbos. I'm here. We are Igbos. I'm here. I'm here. Abidon. I am Biafra. I am Biafra. I am not a. Sáwa náà wá ní Ekeremadu nílẹ̀ Yorùbá ni Bọ́lá Ahmed Tinubu is number 1 Yorùbá Ekeremadu. Fáṣọlá nìkejì, Amosun, Arẹ́gbẹ́ṣọlá, Fáyẹmí, Oyètọ́lá, Dàpọ̀ Abíọ́dún, Rótìmí Akérédolú, Sanwó-Olú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nílẹ̀ Yorùbá, gómìnà kan péré ní ṣe tiwa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Ẹnjìnìà Ṣèyí Mákindé nìkan ni ọmọ ìfìdílélẹ̀ rárá ti fi mú sí àkànṣe ṣe 500,000 naira fún law student ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ̀ọ̀kan. Pensioners radio tó gbé kalẹ̀ ètò pàtàkì fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Ajẹ́mọ̀bíwó Fresh FM, rédíò Yínká Ayéfẹ́lẹ́ láì tí ì jẹ́ gómìnà. Ṣèyí Mákindé fún Yínká Ayéfẹ́lẹ́ ní 15 million kó fi ṣe àtúnṣe rẹ̀. Somebody balẹ̀ jẹ́, somebody tún lè ṣe. Somebody balẹ̀ jẹ́, somebody tún lè ṣe. Ẹnìkan wọlé, ẹnìkan tún kọ́. Paríparí ẹ̀, Ẹnjìnìà Ṣèyí Mákindé nìkan ló publicly against Ruga settlement, Katu colony tàbí Grazing road tó jẹ́ àbúrò gbogbo wọn. Ó ti propose anti-grazing bill nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà ó ti kọjá ní first reading. Ṣèyí Mákindé nìkan sọ ó ní ṣe free education nílẹ̀ Yorùbá. Ẹnjìnìà Ṣèyí Mákindé nìkan ló publicly declare asset ẹ̀ nígbà tí ò ní sí kẹ́lẹ́tì nínú kọ́ńbọ́ọ̀dù rẹ̀. Kò lẹ́bọ lẹ́rù, kò sì wá láti kówó aráàlú jẹ, kò wá láti sẹ́ẹ̀fù owó wa fún ambition Bọ́lá Ahmed Tinubu ní 2023. Ẹ rí páwọn gómìnà tó kò ní ṣe nǹkan kan, kò sí ń ta léwé, wọn ò ní declare asset wọn, wọn kàn wá kówó jọ fún ọ̀gá wọn nìkan ni. Àbí bí kì í bá ṣe wà olè, kí ló dé táwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kù tí wọn ò declare asset wọn ní gbangba? Ẹ̀yin tẹ́ ẹ dìbò fún wọn, kí ló dé tá ẹ lè béèrè lọ́wọ́ wọn? Nígbà tẹ́ ẹ ti jẹ dòdò, ẹ ti gba 1,000 naira owó education àwọn ọmọ yín, ẹ ti gbowó ọdún 4, ẹnu ti jẹ ojú ti tì, ṣe é rojú ayé ara yín lóde. Ní gẹ́rẹ́ tí ìdìbò ré kọjá lọ, ọ̀pọ̀ èèyàn ní ń pé ṣe bí mẹ́kì í so lóṣèlú. Wáì tí mo fi campaign fún Ṣèyí Mákindé lásìkò election tó lọ, wọ́n lọ yẹ kí n wà neutral ni as an activist. Mo ní lóòótọ́ ni bọ́tí mo wá lè torí àwọn èèyàn mi bọ́gbó bí kí n sì tún lajú kalẹ̀ káwọn èèyàn mi ó tún fẹ́ràn sí kòkò lẹ́nu. Mo ní torí pé Ṣèyí Mákindé ò ní godfather, kò ní sèfù owó wa fún ambition ẹnìkankan. Èkejì, òkòwò ìjọba jẹ́ ń bè kankan rí, kìí sáré bí pa. Bí Arẹ́gbẹ́ṣọlá àti Gbóyèga, ó wà glaring pé ẹrú Tinubu làwọn wọ̀nyẹn. Àwọn èèyàn kan ní wáì tí wọ́n máa fún Arẹ́gbẹ́ṣọlá ní ministerial appointment lẹ́yìn kọmíṣánná ní Lagos State, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fọ́dún 7 tó sì jẹ gbèsè lọ rẹpẹtẹ. Gbèsè dé ìpínlẹ̀ Ọ̀ṣun ò lè bọ́ nínú ẹ̀ wà lọ́dà 40 years tí ń bọ̀ níwájú. Bẹ́ẹ̀rẹ̀ kan péré náà ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn. Mo ní ǹjẹ́ ẹ ráwọn olè tí ń lọ sóko olè?
mi àmì rọ́bà gàǹgì gidi tí wọ́n wá mú ẹni tí kì í ṣolè lọ́wọ́ ẹni tí wọn ò wí fún tẹ́lẹ̀ ẹni tí ò ní interest nínú olè jíjà ẹni tí ò mọ bí wọ́n ti ń jalè tí wọ́n sì mọ̀ wípé olóòótọ́ èèyàn kan gidi ni mánu yìí o pé nǹkan bá ṣe rí gan ni yóò ṣe sọ tí wọ́n wá ní ó ká lọ sóko olè wọ́n ní no wọ́n ní dẹ́ẹ́ pé Nàìjíríà ó sì wà handicap títí ayé ò fi dọ̀run nu yóò tó ní dínkù àṣẹ láíláí àwọn olè ni wọ́n máa ṣe lúlọ ìdí ni pé àwọn olè ní ń bẹ níbẹ̀ wọn ò sì ní carry anybody along pé kì í bá ṣolè pé tiwọn wọn ò ní fẹ́ ẹni tí yóò máa kó èrè wọn tàbí ẹni tí yóò máa dí wọn lọ́wọ́ ìjẹ wọn tàbí ẹni tí yóò máa sọ pé kí wọ́n má jalè mọ́ tàbí èèyàn tí yóò máa wàásù fún wọn kó lè ọ̀dà tí yóò ti bá ń bẹ níbẹ̀ gan wọ́n kàn máa ka nọ́mbàsì lásán ni ojú wọn ò ní tó lẹ́yìn tí ń ṣẹlẹ̀ nílé ìjọba Ṣèyí Mákindé is a businessman tẹ̀tù òpópó ti lómi inú tẹ́lẹ̀ kójò tó dé kì í ṣe Gbóyèga Oyètọ́lá tó délé ìjọba tó rè é kówó wàrà Lexus jail ó ní 100 million naira ọmọ ìjẹbẹ̀rí tí wà bí àyànà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu àìmọye ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá ju ti Ekwere Madu lọ kódà kì í ṣe lókè òkun nìkan èdè ni pé wọ́n ti sún wa kan ògiri ìbínú mẹ̀kúnnù ò sì ní pẹ́ dé bẹ́ẹ̀ sì ní pé ìbínú mẹ̀kúnnù ọ̀dà fọ́pọ̀ mọ́yọ̀ yánpọnyánrin ní ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá o ẹ̀yà àfi ti Ekwere Madu yìí kọ́gbọ́n ẹ̀yin governors ẹ̀yin senators tẹ̀ ti kówó aráàlú jẹ ẹ̀ ti fowó wa pátá ẹ̀ promise wa ẹ̀ ṣe nǹkan kan ẹ̀ sì ti bèlèfù wípé lágbára tá a lè fi mú ẹ ṣé ẹ ti gbàgbé Ọlọ́run ni bẹ́ẹ̀ ti gbàgbé revolution bẹ́ẹ̀ ti gbàgbé ìbínú mẹ̀kúnnù àbẹ́ ti gbàgbé pábẹ́rẹ́ ẹ̀tọ́ wa lọ́jọ́ kan ẹ máa jẹ máa mu nìṣó àwọ̀ yín ń bẹ nínú àká ẹ padà bá ìyá yín lódindi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní lọ́gàn láti sọ̀pọ́ọ̀tì Ruga settlement tẹ́ ẹ fẹ́ kí Fúlàní ó gbarí bàbá wa lọ́wọ́ wa ẹ̀yìn àtètè fòye kọ́gbọ́n o Àjàó Àró Awíkókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo ti sọ̀rọ̀ kan sẹ́yìn ní lọ́dún 2010 mo ní tó bá tó táìm tá a fẹ́ jà fúnra wa àní èdè àdá ànílò ìbọn òkúta bọ́kẹ́tì méjì ni a fà á lọ́wọ́ lọ sílé ìjọba náà bóyá local government tó bá súnmọ́ wa tàbí state government tí ń bẹ lágbègbè wa tàbí ilé olóṣèlú tó bá jówó ìlú kó tó sì tún wà nílé bálága ìjọba ìbílẹ̀ ọ̀bá ráàyè wọlé sí sẹkítẹ́rìàtì tí gómìnà ráàyè wọlé sí governor's office a máa kún wọn lóko ní omi ó sì pọ̀jù agbára mobile police àti DSS lọ ìdí ni pé gómìnà olóṣèlú ò lágbára láti para ìlú ẹ̀ tí ń ṣèjọba lé lórí ìdí ni pé Nàìjíríà yìí ti parí 90 minutes àti parí máàcì full time extra time láwà yìí kò ní pẹ́ jó tán time bomb ń bẹ nílẹ̀ ọjọ́ tó máa blow lẹ́nìkan kan mọ̀ bàbá kun àwọn aṣíwájú wa lóko kọ̀dá gbọ́ nǹkan tí Rotimi Amaechi sọ ẹ̀mí kan tì í pé kó tú àṣírí ó ní àwọn ń jíwó àwọn ń jalè torí pé àlè àwọn lóko ni bẹ́ẹ̀ kọ́ parọ́ àwọn tí ọ̀pẹ́rẹ́sì wa làwa tó ń pọ́n lé àwọn ọ̀pẹ́rẹ́sọ̀ làwa tó ń yìn kí wọ́n lè ráyè ọ̀pẹ́rẹ́sì wa dáadáa àwọn yóò ti kan ti fọ́ lójú inú wọ́n fọ́ tòde wọ́n fọ́ fún wọn tó gbé mọ́ làákàyè kọ́bọ̀ wọn ò ní lórí Amaechi sọ̀rọ̀ níbi ètò pàtàkì kan tí wọ́n ṣe fún Nelson Mandela olórí kan ṣoṣo tá a ní láfíríkà wa nù tí kì í ṣolè àwọn tó kù olè paraku ni wọ́n Amaechi ní tẹ bá yànyàn sípò tí ò ṣe nǹkan kan wọ́n yẹ kẹ́ ẹ lílẹ̀ wọ́n lóko
Kẹ́ẹ̀kọ́ ó yẹ lóko. kẹ́ ẹ lè béèrè lọ́wọ́ Kẹ́ẹ̀sọ́ wọn lóko pa. báwo ni wọ́n ṣe ṣe yìí Ó yẹ jábọ̀ fún báwo ni wọ́n ṣe ṣe tọ̀hún Abẹ́sí ló sọ bẹ́ẹ̀. ní ṣe bí ẹ̀yin lẹ́yìn àwọn sípò Ẹ̀yin lẹ fún ọ lágbára. ìgbà tẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn Ló jẹ́ mọ́ jáde lọ. lọ́jẹ́ káwọn ọmọ jalè lọ Ẹ ti wá gbọ́ báyìí o. àwa tá a sì tún sọ̀rọ̀ Ẹ ẹ tún pè wá ní PDP ẹ tó ní politics. ẹ fẹ́ kú sínú ìṣẹ́ àtòsí Ìyá ní tí wọ́n mọ ilá. ìlọ́kan àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kan Ẹ̀yin lẹ mọ̀. good governance lèmi wà after Aláyé káyé dùn pé. Amaechi said and I Ló quote wí òde lọ. if you see a thief Fẹ́ta ẹ̀rọ lẹ̀. and you allow him to be Ẹ stealing tún jó mọ́ jáde lọ. what have you Kí done lẹ ṣe o? you have stolen nobody that is why we are stealing who have you stolen Kálẹ̀ sílẹ̀. they came out and started dancing oil subsidy Subsidy ni o. oil subsidy Subsidy ni they o. told you that they stole 2.3 trillion naira Kai. instead you are protesting bring more oil subsidy Protest the rọ̀wọ̀. oil subsidy that is not reaching the poor a few individuals are going away with the money Bẹ́tẹ̀ ń kó lọ. and you have done nothing you are mourning Madiba Ẹ wá ń sunkún who Madiba. lived up to 95 and he was very angry with Nigeria Kai. when he died Wow. you've heard Abẹ́ ẹ̀gbọ́n. that $50 billion is missing Ẹ rí nǹkan sí. and you have done nothing about it. Ẹ ń wo bí apẹ̀rẹ̀ In kú. some countries, people will go on the street Bẹ́ẹ̀ni. until they return that money. Ẹ̀yin orí kan ṣe. It is 8 trillion naira. Àbíkẹ́ máa pọ̀ mí. It can change Nigeria. Pátápátá. Me, Eh. I want to steal only $1 billion. Ló bá tán. Let them bring it. You read Obasanjo's letter Ẹ gbọ́ dáadáa. and you are asking Eh. why is he writing the letter? Is he a South man? I wonder o. Fact, Eh. when he was there, what did he do? Kí ló ṣe? You, Eh. what have you done? Kílẹ̀ yín náà sí. If you don't take your destiny in your hands, we will go and other leaders will come and continue stealing. Bẹ́ẹ̀ni náà. Ìdènà tí mo fi ní Pé kí ni ọjẹ́? bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde. Ó jà bítabíta. Ẹni ọgbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pèsè Yóò máa dà. ṣàfàyè. Torí yóò rò wípé Pé ń dùn mọ́. inú ìnira tá a wà ó bá wa lára mu ni. Bẹ́ẹ̀ni o. Mọ́. Nàìjíríà yìí ti tán màìdíá Yorùbá people. Gbogbo ẹ ti dà fún. Colonization agenda sì wà Ó intact. wà ń bẹ́ o. Wọn ò stop ẹ o. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Wọ́n kàn sún síwájú ni. Wọ́n dá kẹ́kẹ́ sí. Sọ ma wípé asúnkun sí. Ó kàn fi kun pamọ́ lásán ni. Yóò pàpà jáde. Yóò wá níkun. Yóò padà wá ní kẹ̀lẹ̀bẹ̀. Ìyẹn ti dandan. Dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè yóò ní pẹ́ jábọ́. Ó ti fẹ́ já. Fúlàní àtàwùsá wọ́n ti tírẹ̀nì ìyàwó àtọmọ wọn bí wọ́n ti ń yìnbọn. Ìgbésọ̀ gbogbo ni. IPOB ti tírẹ̀nì àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sílẹ̀. Àwọn náà dúró lọ. Yorùbá ọmọ tírẹ̀nì ẹni kankan Àwọn o. ojú ojú tí ó Bẹ́ẹ̀ jẹ́. bá sì ti yí agbàgbé kí n ran yín létí Bá sí ẹ létí pé ọ̀sẹ̀. wọ́n ti ní Fúlàní rédíò network. Abẹ́ gbàgbé. Wọ́n dúró de last order lásán ni. Bẹ́ẹ̀ mú ní o. Ètò ibi ìsọ̀rí kèsì ṣá. Bẹ́ẹ̀ mú. Tẹ́ ẹ bá ìgbà káwọn gómìnà ẹlẹ́tàn ilẹ̀ Yorùbá wọ̀nyí kí wọ́n fi ẹ̀tàn dè yín mọ́lẹ̀. Látọ̀rí yín bọ̀ múlá. Ilé bá gé ìka àbámọ̀ jẹ Tí yóò jẹ torí gbogbo kò wa. ní sí ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ni. Ọmọ yìí ó ti rìn òwò wọ́jà. Lẹ́gẹ̀dì. Because wọ́n ní ní bàbá irọ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tàbí làrí mẹ́. Tàbí ṣùgbọ́n ni. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létè. Ó sojú mi gan. Ẹgbẹ́ ìwo lọ represent Odùduwà Ó Republic. kẹ́ ló kódó mọ́. Ó yẹ ká ní ẹgbẹ́ kan Ẹ́. tó máa kó gbogbo wa papọ̀ bíi IPOB. Pátápátá. Èwo nínú àwọn ọba aládé wa Ẹ́. ló nígbàgbọ́ nínú Yorùbá nation. Àgbààgbà Yorùbá mélòó Ẹ́. ló nígbàgbọ́ nínú Odùduwà Republic. Gbogbo ti tó lóṣèlú. Ọmọ Yorùbá mélòó Ẹ́. nílẹ̀ yìí àti lókè òkun Bẹ́ẹ̀ náà ṣe ń dìbò ló ṣe bẹ́ẹ̀. nígbàgbọ́ nínú Yorùbá nation. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èwo nínú wa ló sọ̀pọ̀tì rẹ̀ lábẹ́rẹ́? Èwo ló pariwo síta? Ìgbésẹ̀ àti ìlànà èwo ló yẹ ká gbé? Ẹ́. Ìlànà àti ìgbésẹ̀ èwo ló ti wà nílẹ̀? Ẹ̀hẹ́n. A nílò ẹgbẹ́ tá a lè fi ṣètò. Yóò fi jẹ́ wá ń pọ̀ yìí. Ilẹ̀ Yorùbá ó wà lómìnira. Aláfẹ́ dá. Àkàndá mo ní tó bá jẹ́ lóòótọ́. Pé lóòótọ́. Láàfẹ́ kí ẹ̀yà kan ó kàn déédéé máa trespassing Kọ́kàn máa padà. sórí ilẹ̀ bàbá wa. Kọ́kàn máa gbà Tí ìyàwó wọ́n wa. kàn máa pa wá jí wa gbé. Tí wọ́n kàn máa Tí pa wá wọ́n sọ́ọ̀bù. sì máa fipá báwọn obìnrin wa lò pọ̀. Láti ní ní Mo táàsì. ní tó bá jẹ́ pé lóòótọ́. Lóòótọ́. La fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Kó dúró. Ẹni ó bá fẹ́ ṣòwò nílẹ̀ Yorùbá kó gba físà. Ẹ́. Táwùsá àti Fúlàní bá fẹ́ ta màálù. Ẹ́. Kí wọ́n fẹ́ ta àtàlùbọ́sà fún wa. Wọ́n gba físà wá. Kí wọ́n export yẹ. Immigration. Tàbí kí àwọn ọmọ import yẹ. Ẹ̀hẹ́n. Kì í ṣe ká máa generate owó nílẹ̀ Yorùbá. Ká máa fẹ́ máa jẹ. Kí wọ́n lọ rí máa fi tóògì ọya ṣe.
kì í ṣe ké Fúlàní ó jó lórí kọ́sítọ́ọ̀mù ní bọ́dà ilẹ̀ Yorùbá onílé wọ́ọ̀kì. kì í ṣe ké Fúlàní ó hẹ̀dì immigration service wa kì í ṣe èyí tí Fúlàní ń sa ìjì kì í ṣe èyí tí Fúlàní ń sọ lórí sọ́jà olórí navy àti olórí air force oko ẹrú kan òjòyè lọ o if you support the motion say aye ìwọ tó o bá sọ̀pọ̀tì wa pa ẹnu rẹ mọ́tí bẹ́ẹ̀ la ó fi fún fèrè a jẹ́ pé ìran ẹrú nìwọ ẹrú rẹ ò sì ní ẹ́ dọ́mọ Facebook àti WhatsApp lọ́rọ̀rùn púpọ̀ láti kó ara wa jọ bàtì orí Facebook láti bẹ̀rẹ̀ a wà fi ṣe síkírẹ́tì tàbí private group ìṣọ̀kan ìran ọmọ Odùduwà lápè orúkọ rẹ̀ ìṣọ̀kan ìran ọmọ Odùduwà a lè yí orúkọ rẹ̀ padà tó bá yá a fẹ́ mọ iye àti irúfẹ́ àwọn èèyàn tó nígbàgbọ́ nínú Odùduwà Republic majority lọ́fẹ̀ẹ́ ni àbí minority lásán kò sí ọ̀pọ̀ fún Nàìjíríà yìí mọ̀ ọ̀pọ̀ àṣírí ló máa padà tú sáyé tó fi mọ̀ wípé kò sọ́nà àbáyọ Haúsá àti Fúlàní wọn ò fẹ́ gbé agbára ìjọba kalẹ̀ wọn ò sì lọ́pọlọ láti ṣèlú wọ́n sì ní lọ́kàn láti jẹ gàba àti pé dédonú àwọn òyìnbó tó fún alómìnira ní ìrẹ́ òkùnú tí ń jẹnu ara rẹ̀ níyà kí ló mọ̀ nípa constitution Nàìjíríà gan jọ tiẹ̀ mọ̀ wípé òfin ò rí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ gẹ́gẹ́ bí n tó yẹ kíjọba ó ṣe fún ọ. nọ́mbà fẹ́ni gómìnà tó bá wù ní street light tó rí òun omi ẹ̀rọ kì í ṣe compulsory báwọn èèyàn tí ń bẹ nílé ìjọba bá ti ń yó tí wọ́n sì ń yọkùn. wọ́n mà ṣe o wọ́n mà ṣe o ọ̀gẹ̀dẹ̀ ń wá dùnú àgbẹ̀ ó pé bọ́ bá dàmọ́dún bóun ó ṣe rí nǹkan fún ọmọ òun bẹ̀tẹ̀ àgbẹ̀ ò rí tọ̀gẹ̀dẹ̀ rò ìwọ dìbò látàrí promise olóṣèlú láti pèsè nǹkan mèremère fún ọ bọ̀tì bí wọ́n ti ń débẹ̀ ni wọ́n ń kọ̀ pàkọ́ wọn ò sí káàdé ọ̀hún bí wọ́n bá sì tún ti ń dé lẹ́yìn ọdún mẹ́rin ẹ̀ tún ti tẹ̀lé wọn àwa ń ka ọdún ka oṣù nínú ìnira kò sí nǹkan àgbádùn kankan tá a rí láti 1960 wọ́n ọmọ Yorùbá ti ń gbọ́ mi kò sì béèrè lọ́wọ́ ara rẹ̀ pé láti ọdún 1960 tá a ti lágbà independence kò lọ́wọ́ èbó amúnisìn ó di ọmọ Yorùbá mélòó àló di ọmọ Yorùbá mélòó tó ṣe ààrẹ Nàìjíríà ọmọ Yorùbá kan ṣoṣo Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ nìkan ṣoṣo lásìkò ìjọba ológun ní 1976 sí 1979 àti lásìkò ìjọba democracy àti láti 1999 sí 2007 ṣé bí yóò ṣe máa rí lọ nìyẹn a ní èdè regional government bíi tàsìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bọ̀tì kò dájú pé ó lè wáyé mọ́ pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀‐èdè wa ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a sì tún ní náà ni Odùduwà Republic Odùduwà Republic wọn náà darapọ̀ mọ́ wa lórí Facebook ìṣọ̀kan ọmọ Odùduwà anìkanrin ní sọmi jòlófò bọ́ká bá síwájú tí sùìpé tẹ̀lé yóò jòlá paramọ́lẹ̀ mọ́nàmọ́ná àti jomidòkè ọmọ wa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bọ̀ lẹ́yìn ẹni ọba lórí láyà kó wà rìn wá lẹ́gbẹ́ ọdẹ àkàndá mo ní bọ́ká bá ń dáná tèrè ń fàwo kí wọ́n wá ní kákèké ọlọ́rìí ṣẹ́gi wá ẹni ọba tó bẹ́ẹ̀ kó má bọ́ wà gbàdúgbàdú ọ̀gbọ̀wọ́ àgbàdo lọ́wọ́ olúwa rẹ̀ ẹjẹ́ àfẹ̀mọ̀ṣọ̀kan gbogbo Yorùbá lè múwé o ẹjẹ́ ká mọ̀ wípé kò sírètí fún Nàìjíríà yìí mọ́ ọmọ Yorùbá ọba àjà rẹ òǹkọ́ ni yóò ṣèjọba àbẹ̀rù pé Buhari ní ṣèjọba ni àwọn kàbá ni wọ́n kàn fi Buhari dígẹrẹ ni tí wọ́n bá ní kó ṣe ni ó ṣe ẹ rí pé kò lágbára gan lórí ìlú ẹ̀ wọ́n jí olórí abúlé ẹ̀gbẹ́ ní Daura Buhari ọmọrí nǹkan kan ṣe sí o òòrè pọ́wọ́ Ọlọ́run lèmi àtiwọ́jọ wà Ọlọ́run ní kó dáàbò
rẹ̀ bò wá o. àmì ẹ̀fọ́. ṣùgbọ́n bá a bá ṣòwòṣòwò tí ògbéni ṣe là á dagbẹ́ ẹ̀nù. ìwọ wò búkú o. bàbá bẹ́gùn lé bàbá ẹni fọ́dún méje tí ògbéni. egun ọ̀yà fílẹ̀ káwọ́ sàmì bọ̀. káwọ̀ òun padà ọ̀gbìn. ìdí ni pé egun tó jó fógún ọdún tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn. ọ̀tọ̀ ká pàrọ̀ egun bẹ́ẹ̀tì ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ. ọ̀rà kátà ọ̀sánwó oró rẹ̀ láwìn. mo tún wá ń bẹ̀rẹ̀ ìgbélé oró ànágbowó àbí ọgbà. wọ́n bí ọmọ wìn. ṣé wọ́n ṣe pé pèsè fún ọ ni. ìyàwó ń bí ọ. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. ẹjẹ́ adarapọ̀ láti gba ìran Yorùbá sílẹ̀. ẹjẹ́ adarapọ̀. ìṣọ̀kan ìran ọmọ Odùduwà lórí Facebook. ọmọ Odùduwà. ẹjẹ́ ó wà ró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. ọlọ́ba gbọ́ kí bàbí ó. mo kì í dọ̀rọ̀ mi bá kọ̀. ó jẹ́rìí ẹ. ẹ mọ̀ mí mo tún lè fàyọ nígbàkúùgbà. afẹ́gbẹ́ ẹ lásìkò. láìkì péègì mi lórí Facebook. lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. ẹ subscribe sí YouTube channel mi. láti mọ̀ ṣe ń. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹwà èdè Yorùbá TV. pẹ̀lákàndá ni. Orílẹ̀-èdè Yorùbá yóò dùn. àwa kó sápá wa. ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tọ̀rọ̀ mo mẹ́nẹ́mẹ́nẹ́. gbé tó àmì bì. Àdùwà ṣe Àṣẹ o.